mo kú o, ẹ mọ̀ gbà mí tèmi mọ̀ ta ẹ wọ ẹ̀yìn mi yé mo kú o oró nǹkan dé ń wọ̀ sọ̀rọ̀ ẹ̀yin Fúlàní ń wọ̀ mọ̀ sọ̀rọ̀ o ilẹ̀ mọ̀rọ̀ tèmi ta o ẹnu kó bá mi àfipẹ́ ẹnu ìpa mi ẹnu ìṣèwọ́kọ́ pa mi báyìí mo kú o. Hello Tájù, how far? Mo gbọ́ dáadáa mo gbọ́ ṣé but ìwọ gan sọmọ pé ṣe kure sá sọmọ pé ọlọ́pàá gbogbo àwọn tẹ́jọ wà ń bẹ̀ wọ́n torí ọsá mọ̀ pé èmi àtàwọn Sunday Igboho ní àwọn Gani Adams ní àwọn gbogbo àwọn báńbáń kódà àwọn sójà gan wọn a máa háyà mi tógun bá ṣẹlẹ̀ tí wọ́n bá ń lọ sí operation kílódé tó pè mí gbà táwọn Fúlàní yẹn dọ́dọ̀ yín kó kàn jẹ́ kán pa àwọn ẹni ẹlẹ́ni bẹ́ẹ̀ yẹn owó ìsẹ̀mí wọn kílódé tẹ́ pè mí gbà tó bá ti mọrú àwa ẹ̀ ń bá ti mọrú wa yìí kò yẹ kí ó jẹ́ pé nìkan ni ó mọ halẹ̀ mọ́ ẹ lọ waste ẹ̀mí àwọn ẹni ẹlẹ́ni ṣé màá wà ń bẹ̀ yẹn àwọn Fúlàní yẹn á lọ gbé gbogbo wọn la máa mú mọ́lẹ̀ ó dùn mí gan o ó ṣẹ̀mí o mo kàn gbá kámú mo kàn gbé mi ní ó disappoint mi gan ni ó really disappoint mi àmọ́ ju gbogbo ẹ̀ lọ́nà kèétí ìbọ́ bẹ́ẹ̀ ni màá make sure pé ńgbà tí ó bẹ di ọ̀la ní ìsinyìí ń ta mọ́ra màá kọrí sí inú igbó yẹn màá lọ gba gbogbo àwọn èèyàn wọn yẹn gba àwọn ọmọ school gba gbogbo àwọn tí wọ́n tán kidnap pátá ló fa gbogbo yẹn mi ò fẹ́ alágbára ju kẹ́nìkan máa fi oko kinní kan dóòyà wa ń bí lọ àwa gan gẹ̀ẹ́sìn lọ káyà àwọn kan mọ́lé ẹnìkan máa gùn mọ́lú wa káyà wa mọ́lé kò sáyé o àwa Yorùbá ò gbà ayé rẹ I make sure pé mo débẹ̀ ọ̀kàrẹ̀ ó ṣe Tájù kó take care só gbọ́ ọ̀kàrẹ̀ ó dáa kí ló fẹ́ fara dáradá tí ì bá ṣe pé àìráyè kínní kí nǹkan tiẹ̀ fojú kan kankan kí nǹkan fojú kan màálù ẹnìkan àbí Fúlàní kan sìn yìí màá kọ́kọ́ paná kí ló mì mo kú o ẹ mọ̀ gbà mí tèmi mọ̀ ta ẹ wọ ẹ̀yìn mi yé mo kú o oró nǹkan dé ń wọ̀ sọ̀rọ̀ ẹ̀yin Fúlàní ń wọ̀ mọ̀ sọ̀rọ̀ ilẹ̀ mọ̀rọ̀ tèmi ta o ẹnu kó bá mi àfipẹ́ ẹnu ìpa mi ẹnu ìṣèwọ́kọ́ pa mi báyìí mo kú o. No.